Hello, welcome to DJ Niger. Please don't forget to subscribe, like and share. Ó tún ṣẹlẹ̀ o láàrin àwọn national. Ìkànnú àwọn player supporter Tafaṣego ọjọ́ fohùn ránṣẹ́ sí Tìjàbá o. Ó yẹ kó fọwọ́wọ́ jẹ́ plum o. Pé tó bá tiẹ̀ ṣe yẹn, kó tiẹ̀ wọ̀gá tó ràn wá. Ọ̀gá ló máa fi wọ̀, kò yẹ kó bá ọ̀gá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. But at the end of the day, ó ṣáà ní òun láìpẹ́ ìyá yẹn for understanding ṣe tí ò sí wàhálà láàrin bẹ̀. Kọ́ má lọ dípò di yanpanyanrin. Anyway, ẹ jẹ́ àgbọ́ lẹ́nu fáànù national náà. National progress national. Ọmọ ọba tó bá jọmọ ẹgbẹ́ bá mi bánú fídíò yìí àgbẹ̀ kó mẹ́ kó lè bá mi ṣí ẹ̀ kó lè débi tẹ́ kó dé. Mo bẹ̀bẹ̀ ni mo sákọ. Aláàjì yìí sì jábà ẹ̀yin mi fẹ́ bá sọ̀rọ̀ sà ẹ má bínú sá o bẹ́ẹ̀ ṣe yẹn ò nọ́mà o. Àwọn tó wá ṣe kí ẹ ti kà lọ́dọ̀ yìí tó wá yẹṣẹ́ wò ọ̀gá ló wọ́n ṣe o bẹ́ẹ̀ ti dúró bẹ́ẹ̀ yẹn ọ̀gá lẹ máa bọ̀wọ̀ lára wọn beside bẹ́ẹ̀ tó wá yẹn ránkì ẹjú yìí lọ state ó deserve some respect honestly speaking sir. Bá ti má ṣe bẹ́ẹ̀ tẹ́kọ̀ ṣiṣẹ́ wọn náà kò lè ṣẹ́kọ̀ tó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn tí state chairman onímọ̀ sí ẹni láti yẹ̀ wọ́n lọ́wọ́ wò so ẹ̀ẹ́dẹ̀ ni máa fi lóhùn bẹ́ẹ̀ yẹn bára yín sọ̀rọ̀ ẹni tẹ́ ń dúnkokò mọ́ ẹ̀ náà kìnnìún lòun náà iṣẹ́ ló ṣe náà iṣẹ́ ló so mọ́rọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ àgbàṣẹ́ ni ẹ̀dẹ̀ ìmọ̀ṣẹ́ yìí ẹ̀sọ́nu bílẹ̀ kankan ìmọ̀ṣẹ́ yìí àwọn tó bá rán wá ẹ jẹ́ kó ṣiṣẹ́ tẹ́ bá lẹ́ni tí láti complain ẹ lọ state house ní obstruct àwọn tó fẹ́ wá ṣiṣẹ́ wọ́n ṣe bí ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ wa náà we disagree to agree náà ni so àwọn tó bá rán wá ṣiṣẹ́ ẹ jẹ́ kó ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kọ́lé ìrábọ̀ jẹ́ fẹ́ni tó rán wọn ṣẹ́ ìrọ̀rùn ogi ìrọ̀rùn ẹyẹ ẹ máa ń lẹ́kọ̀ọ́ tọ̀nà ẹ dẹ̀ máa fẹ́ kó fìdí òdodo múlẹ̀ ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe tó bá fẹ́ bẹ̀yìn jẹ́ iṣu ẹgbẹ́jọ́ lọ state sir masalam kò jù bẹ́ẹ̀ lọ up national progress national ọmọ gíran mo ń bọ́ ọmọ òtíde ọmọ yín náà ni Igwe Samson follow me for more updates ó pọ̀ ńlẹ̀.